wo. What is the ground? Oh, the old day? Cross examination today. In summary, that's what I said in summary. You were in court now? Yes, yeah. Essentially, the first defendant did not lead any evidence. He don't give evidence. He rested his case on the case of the prosecution. The second defendant gave her evidence in chief, and I cross-examined her. My colleagues will subject her to further cross-examination tomorrow. But this morning, a pathologist, one Professor Sylvester, gave evidence and tendered his report. The summary of his report is that while he was ruling out violence, he could not say whether the deceased died of a natural cause. Essentially that was it. But the second accused gave her evidence, very thorough, very straightforward. Examine her. Because she was on duty on the 6th and 7th of November. And those days are very crucial. So that's all. Nílé ẹjọ́ lónìí. Adájọ́ àgbà nípínlẹ̀ Ọ̀ṣun, ìyẹn Chief Judge wa, wọ́n gbọ́rọ̀ lẹ́nu dókítà Sylvester Ojo. Wọ́n á sọ nǹkan tó ju wọ́n rí nígbà tó ń wo ara olóògbé. Dókítà sọ fún ilé ẹjọ́ pé òun rámì kọ̀ọ̀kan pé bóyá wọ́n lù àwọn pa, ṣùgbọ́n ó lòun ò lè sọ pàtó nǹkan tó fa sábàbí. Ìkan lára àwọn tó ń jẹ́jọ́ tó sọ fún ilé ẹjọ́ lónìí pé òun wà níbi iṣẹ́ lọ́jọ́ 6 àtọjọ́ 7 oṣù kọkànlá, lọ́jọ́ tí olóògbé tó ṣaláìsí. Adájọ́ àti gbogbo agbọ́rọ̀ lẹ́nu ẹ̀. Nígbà ó ṣe tán, àwa béèrè àwọn ìbéèrè lẹ́nu ẹ̀. Lọ́la lágbára Ọlọ́run, àwọn ọ̀rẹ́ wa tó kù wọ́n máa ń bí láwọn ìbéèrè kọ̀ọ̀kan náà. Ibi tá dé rẹ̀. Thank you, sir. Thank you, sir. Thank you so much. Òní yìí a ṣe kúrò ní ilé ẹjọ́ báyìí ní ìpínlẹ̀ Ọ̀ṣun State High Court. Láti aago 9 títí tó fi di aago 5 kọjá. Ẹ gbọ́ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀. Pathology wọ́n ti ń kó àwọn olùjẹ́jọ́, wọ́n ti ń kó wọn bọ̀. Ẹ ń béèrè láàárọ̀ yìí pé kí ni tí olùjẹ́jọ́ sọ gbà tó ń wọlé láàárọ̀ òní. Ó ti yàká. Ó ní gbogbo ẹ̀yin tí ẹ̀yin ya òun. Ó ní gbogbo ẹ̀yin tí ẹ̀yin ya òun. Ìbínú sọ̀rọ̀ láàárọ̀ yìí gan. Mo fẹ́ gbọ́. Ṣùgbọ́n nínú ọ̀rọ̀ tí pathology tó wá láàárọ̀ yìí tó sọ, ọ̀jọ̀gbọ́n professor tí wọ́n ti ní gbogbo ẹ̀rí àbí àyẹ̀wò, èsì àyẹ̀wò tí àwọn pathology
tí wọ́n kọ́kọ́ kó wá pé wọn ò faramọ́ wọn ò faramọ́ àti wípé olóògbé ikú rẹ̀ kò ní í ṣe pẹ̀lú bóyá wọ́n nà ó àbí ó kú pẹ̀lú severe kíní oríṣiríṣi tí wọ́n sọ ṣùgbọ́n kò lè fìdí ẹ̀ múlẹ̀ ní tó pa olóògbé kò lè fìdí ẹ̀ múlẹ̀ lẹ́yìn yẹn oríṣiríṣi ọ̀rọ̀ ẹjọ́ ọ̀hún yóò bẹ̀rẹ̀ yóò tẹ̀síwájú lọ́la ọ̀rọ̀ pọ̀ nínú ìwé kọ́bọ̀ ṣùgbọ́n pẹ̀lú ògo Ọlọ́run a tún ń bọ̀ wá sílé ẹjọ́ lọ́la ọmọ lágbára gan tó mú tí ọ̀jọ̀gbọ́n pòfẹ́sọ̀ tí pòfẹ́sọ̀ ńlá gùn kìí ṣe kékeré ọ̀rọ̀ pọ̀ o ṣùgbọ́n at the end of the day wọ́n ní àbájáde in tí dókítà Olúògùn tó gbé wá ńgbà náà páwọn ò faramọ́ pathologist míì tún wá tó jẹ́ professor àwọn náà sọ̀rọ̀ ṣùgbọ́n wọ́n ní kò kú bóyá wọ́n nà án ní o bóyá nǹkan kan kò injury kan ó ní òsì ń bẹ̀ ṣùgbọ́n wọn ò tún lè fìdí ẹ̀ múlẹ̀ irú tó kò pa á gan wọn náà wọn ò lè fìdí ẹ̀ múlẹ̀ ṣùgbọ́n olùjẹ́jọ́ kejì òun jáde láti sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ òun náà dẹ̀ tún sọ̀rọ̀ ibi tí wọ́n ti ń fi ẹjọ́ pò ní fún pọ̀ pẹ̀lú ògo Ọlọ́run lọ́la ẹ tún pàdé wa láàárọ̀ ọ̀la ní ilé ẹjọ́ Ọ̀ṣun State High Court títí ìgbà náà see you catch you tomorrow Ọ̀ṣun láwa a ti jọ wà lọ́sùn náà dọ̀la náà ní kò yé yín ó dàbọ̀ ẹ ṣé o wọ́n ti ń kó wọn padà lọ sí ọgbà ẹ̀wọ̀n Iléṣà padà báyìí wọ́n ti kó wọn padà lọ sọ́gbà ẹ̀wọ̀n Iléṣà wọ́n ti kó wọn padà lọ pẹ̀lú Green Maria padà lọ sọ́gbà ẹ̀wọ̀n Iléṣà. àwa náà lọ wábi sùn sí dàárọ̀ la ẹ ti gbọ́ òye yín á tún pàdé láàárọ̀ la jàre ṣé prof yẹn ẹ padà mọ prof tó bá yà ẹ padà mọ ọ̀rọ̀ ń lọ lórí ẹ ti gbọ́ ẹ ṣeun ó dàbọ̀. àwọn kan béèrè láàárọ̀ pé kí l'Adédoyin sọ́ngbà tó ń wọlé ó sọ̀rọ̀ Adédoyin ní owó ẹ̀yin tẹ́ ń yà mí yìí ó ṣépè fún rẹ̀ ní o ó bínú sọ̀rọ̀ gan pé ó dùn òun o à ń tó òun ò sí tẹ́ wá ń yàhún ẹ̀yin nu Ọlọ́run nu àbí ṣùgbọ́n ara ẹ̀ náà lè ń bá rí gbogbo tó sọ ara ẹ̀ ní bá rí ó ń ṣe é lásán ni títí ọ̀la tàtújọ́ pàdé nílé ẹjọ́ Ọ̀ṣun State High Court gbogbo wa pátá á pàdé láàárọ̀ ọ̀la ẹ ṣeun ó dàbọ̀.